Hello everyone, welcome to Toyeen Talks. How you doing? Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Àwọn DPP wọn ò rí gbogbo everybody tó kù nílé yẹn wọn ò rí wọn mú spending àti nurse pẹ̀lú Sam Larry Prime Boy àti Naira Marley ni wọ́n kó wọ́n wá fi àwọn mẹ́ta lẹ̀ wọ́n wá ló kù àwọn méjì nínú gbogbo àwọn tó ń gbénu lé yẹn family àwọn bàbá Mohbad mélòó ló wà nù wọn family wọn bíi mẹ́ta ọ̀ka sọ pé méjì tó garanti àdúrà àti Darusha àjẹmáka wùmí náà mọ torí wọ́n lọ dáná ẹ̀ okay now fún 1.5 years tí corona inquest wà in existence ẹ jọ fact wo evidence wo ni wọ́n rí against gbogbo àwọn tó wà nílé yẹn pé ìwádìí tá a ti ṣe o because mo rántí nígbà tí Yomi bẹ̀rẹ̀ sí ní lọlé Mohbad kìnìkan wọ́n ní no àwọn làwọn ti kọ́kọ́ lọ legal team wọ́n ti lọ síbẹ̀ kí Yomi tó lọ kí ni findings wọn ní kẹ́ wá sọ fáwa nǹkan tẹ́ rí bọ̀ findings yẹn ó yẹ kẹ́ ti mú lọ sí corona inquest kẹ́ ti lọ tender síwájú magistrate wípé magistrate o gbogbo àwọn tó wà nílé o ọ̀rọ̀ tán sọ nìyí o mo tún pariwo ọ̀rọ̀ yẹn láti bí 2 or 3 months ago bàbá náà wọ́n rẹ́jẹ̀ àbúrò ya Mohbad confam pé àwọn rí ẹ̀jẹ̀ yìí tóòtọ́ ẹ jọ̀ọ́ bóyá first lawyer second lawyer or third son tí bàbá gbà èwo ló gbé ọ̀rọ̀ yìí lọ sí iwájú magistrate ní corona inquest tí wọ́n lọ tender as evidence because these are the evidence tí wọ́n need even anything tó bá wù kí DPP ṣe tẹ́yìn bá ní fact tẹ́ ní òótọ́ tó link àwọn tẹ́ fẹ́ kán mú yìí ẹ tender síwájú àwọn yẹn síwájú magistrate or kẹ́ tender síwájú ọlọ́pàá pé new lead tẹ́ gbé jáde nìyí o ẹ fẹ́ kán wá jáde o wọn wá jáde o ẹni kí wọ́n dá wọn yẹn padà kí ni evidence tẹ́ ní against wọn ẹ rí gbogbo àwọn yòókù tó wà nílé kí ni evidence tẹ́ ní against wọn ẹ rí kankan mú jáde 1.5 years ní corona inquest ẹ tún wọn ní ká àwọn àbáyín pariwo Sam Larry Naira Marley what nonsense. Locotech, unmute yourself, Loco. Babalola, ẹ sọ̀rọ̀ kí n tó máa lọ mú lọ. Loco, mi tẹ́ẹ̀kì o. Yéyéyéyé loco, mi tẹ́ẹ̀kì o. Ṣẹ́rí, èmi ti sọ ọ̀rọ̀ Nàìjíríà generally tẹ̀ ti sú èmi. I'm sick of all this. Ó ti sú èmi. Ìlú tí mo wà wọ́n ní mi lára. Wọ́n fòró ẹ̀mí mi ò fòró mi ò dààmú. Kábọ̀sibọ́sì ìlú tí mi wà ní nǹkan kan bẹ̀ ju property tana níbẹ̀ lọ tí property bá fẹ́ jẹrà síbẹ̀ kó jẹrà síbẹ̀ wàhálà títí tí ẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ Nàìjíríà I'm fed up. Tọ́lọ́n bá ṣe tá bá yanjú eléyìí tán mi ní wọ awọ́ mi wọnú mi mọ̀. Tọ́lọ́n bá lè bá wa ṣe ká yanjú eléyìí ká rí justice fún Mohbad inú mi á dùn. Ìyẹn mi pé wà láyàn ní já sásán àdàbí tí n bá gba 1 naira lọ́wọ́ èèyàn kan orí láyé mi lórí justice fún Mohbad pé báwa fi dàrú báwa fi ṣe báyìí báwa fi ṣe bákan tí mo gba owó orí láyé mi tí n bá gbà tó up to 500,000 naira cash tí mo bá gbà tó bẹ́ẹ̀ rí láyé mi not to talk of millions kí ẹlẹ́dàá Mohbad kó dá fún mi kí ẹlẹ́dàá Mohbad kó dá fún mi tí n bá gba 1 naira láti 1 naira to 500,000 naira minimum 500,000 naira wọ́n ṣá lè fún mi ní 200,000 naira tán bá ní wọ́n fẹ́ gbowó minimum of 500,000 naira upward di millions tí n bá gbà rí láyé mi ẹlẹ́dàá Mohbad kó dá fún wa gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń báyàn lórúkọ jẹ́ tẹ̀ ń sọ wípé wọ́n ti lọ gbó lọ́wọ́ bàbá Liam àgàgà wọ́ kọfí tó ń parọ́ mọ́ àwọn èèyàn
tó ń fi ń ṣe àràbù wípé wọ́n lọ gbó lọ́wọ́ àwọn bàbá Liam ẹlẹ́dàá àwọn tó ń parọ́ mọ́ á dáa fún ẹ ẹlẹ́dàá àwọn tó ń parọ́ mọ́ mi mọ́ bàbá Liam wọ ló dá bàbá Liam mọ̀ èmi ò bẹ polówó bàbá Liam ẹ dẹ̀ rí nǹkan tí Comfy ṣe ní kí Comfy kó fi péèjì mi sílẹ̀ ó tún lọ Ọlọ́run ọba o Comfy tún lọ sórí péèjì mi lánàá ó tún lọ ṣíà show mi ó tún lọ ṣíà orin tí mo ṣe fún mo ti block ẹ lórí gbogbo bíbá ẹ wá lọ sórí WhatsApp orí Facebook ní Comfy lálẹ́ àná ní Comfy ti lọ ṣíà orin ó lọ ṣíà orin mi sórí péèjì tọ̀dọ̀ títí ẹ̀ orin tí mo ṣe fún ń bo ni mo ti ẹ̀ fi sí náà mo fẹ́ wà kí n fi hàn yín ṣé mi wá dáràn lọ́wọ́ Comfy báyìí kí ni Comfy ń wá lábẹ́ mi ẹ bá ń bèrè kí ni Comfy ń wá lábẹ́ mi ẹ bá ń bèrè kí ni Comfy ń wá lábẹ́ mi àmì rí ẹ ò ní ẹ rí tẹ̀rí òun ni Tọ́lá ní ilé san mi kò fi péjì mi sílẹ̀ despite àbí n ṣe block ẹ lórí WhatsApp lórí TikTok ó sì tún lọ sórí Facebook mi báyìí orí péjì mi ló wà throughout ẹ rí orin olólọ ṣíà ẹ ti rí Tọ́lá ní ilé san mi ó wá lọ ṣíà orin ẹ káàsán bọ́dà láti hello bọ́dà láti ẹ káàsán ẹ kújọ́ mẹ́ta kẹwàá jẹ́ ẹ mọ̀ pé Comfy fall in love fún yín ni ó fẹ́ jẹ yín ni kó má jẹ́ mímí ò ṣẹrun ẹjọ́ ẹ bá ń bẹ̀ ó fẹ́ jẹ yín ni ó fall in love fún yín ni ó yẹ kẹ́ ẹ ti já sí bọ́dà láti ẹjọ́ kí ni mo ṣe fún tó fẹ́ jẹ mí báyìí love is plenty ó fẹ́ jẹ fine boy ẹ sọ pé pọ̀ họ́ Comfy fall in love ni love is plenty ni àsàtà alẹ́ àná ni kinní tí mo sọ fún yìí wá alẹ́ àná èmi náà rí ìwé ya wèrè ni ẹ tó ń ṣe àsàtà alẹ́ àná ló lọ sórí péjì mi lórí Facebook mi ló lọ tún tó fi lọ wá fi orin yìí gan ó ráyè báwo ló ṣe mọ̀ pé déètì tí mo upload orin yìí ó ṣọ yín káàkiri ni wèrè nítorí ẹ pé eléyìí mi ò rò pé ó ní táìmù fúnra ẹ̀ mọ́ báyìí o ní táìmù ìfẹ́ tó wà láàrin yín ìfẹ́ original ni ìfẹ́ lẹ́yẹlé ni kò fẹ́ fi yín lẹ́yìn. náà mo sọ ó fall in love fún bọ̀dà láti ó ń kó yín jẹ bí Indomie iye mi náà Ọlọ́run ẹ bá mi bẹ̀ Comfy kó jáwọ́ lọ́rọ̀ mi o ẹ bá mi bẹ̀ Comfy kó jáwọ́ lọ́rọ̀ mi o ó ń kó yín jẹ bí Indomie ni ẹ̀yin náà kó ìjà fi péjì mi sílẹ̀ kó jáwọ́ lọ́rọ̀ mi o kó fi péjì mi sílẹ̀ kó jáwọ́ lọ́rọ̀ mi o kí ló wá lórí péjì ẹni tí mò ń bá jà lọ́wọ́ ó dà pé kí wọ́n lọ ṣí àǹkan lórí péjì ẹ̀ it's no be juju be that ẹni tí mò ń bá jà. na your juju catch am your love juju catch am. ẹ bí pé mi ò lè ṣe láyé mi ta ti wàhálà ìdóńgbò èrè lórí pláfọ̀mù ẹ̀ ó dẹ̀ láyàláyà bí téèyàn wíkẹ́ẹ̀dì dé ó dẹ̀ tún láyàláyà wá sórí péèjì tọ̀dọ̀ tèmi wá bá mi ṣíà orin tèmi lọ sórí péèjì ìfẹ́ ní tọ̀dọ̀ bọ́dà láti ìfẹ́ yẹn ti pọ̀ jù ìfẹ́ yẹn ó gbóná lára ẹ̀. ìfẹ́ àdàbà ìfẹ́ ayẹlé bí òwúrọ̀ ìfẹ́ àdàbà bí èjì òwúrọ̀ ìfẹ́ o irú ìfẹ́ wo leléyìí. ẹ̀yin lè handle Comfy ẹ pé yóò lára ẹ̀yin lè handle ẹ bá mi fún ní wòtò ẹ máa fún dọ́gì látẹ̀yìn gbàgbàgbà ẹ̀yin lè kọ́ lè lára Comfy ẹ̀yin nìkan lè kọ́ lára ẹ̀yin ò sanra ẹ̀mí kùn. tí bára pa lọ́wọ́ nu pálọ̀ ẹ̀ báyìí. ẹ máa balẹ̀ ẹ bá jẹ́ ẹ máa fáyà ẹ máa nọ. Bọ́dà láti lè dádó ẹ ṣáà lu ọwọ́ ẹ lu ọwọ́ ẹ. Oníkọ̀ọ́kùkọ̀ ni bá charge ni. Bọ́dà láti tẹ bá rí ṣó tí Papariano ṣe fún Comfy lánàá Papariano lọkọ̀ yìí ẹ̀ wọ́n ọ̀bí dá kó dún.
wọ́n ń bí da kò ta sí Papariano náà kéèyàn máa kó oúnjẹ fi tán ni. Papariano ṣògùn owó. Nà. Ó kọ́ sí pẹ́pẹ́sẹ̀ láti Sunday. Papariano gbé lórí Comfy. Ó náà máa fi Papariano ṣògùn owó. Papariano lọ change orí ẹ̀, ó gbórí erúwẹ́ sí orí Comfy. Ẹ káàsán gbogbo lé o. Bọ́dá Latisneh. Ariwo wà bí tí mo wà mọ́kàn sáré wá sókè wá sọ̀rọ̀ ni. Ẹ má lọ wọ pálọ̀ Comfy o. Mo sì lẹ́mi yín lò, ẹ má lọ wọ pálọ̀ Comfy o. Ó dàbọ̀. Mo lẹ́mi yín lò. Kí ló dé tí wọ́n lè wọ pálọ̀ Comfy? Ṣé Comfy need wọn náà? Ẹ mọ̀ pé Comfy need Bọ́dá Lati seriously. Ẹ̀fọ́nì lè handle Comfy, onílé lè handle Comfy, Bọ́lá tí lè handle Comfy tẹ́lẹ̀ Bọ́dá Lati ló lè handle ẹ̀. Ẹ̀rọ tó yẹ ga, pẹ̀lú lè pa. Comfy ti máa kí wọn lẹ́ẹ̀mejì péré gbogbo flat gbogbo tọ́mì irú ẹ̀yìn àti Papariano lè handle Comfy. Ẹ gbogbo ku ẹ̀ ó ti dógùn. Expander báwo ẹ mọ̀ pé mi è já àwọn tó bá jọ̀gẹ̀dẹ̀ lọ èmi è jẹ́ èmi è já. Expander yà sọ̀rọ̀ sókè. Expander sáré sọ̀rọ̀ sókè. Bọ́dá Lati ní kó handle Comfy fúnra wọn. Bọ́dá Lati ẹyin la fi fún. No. Àti dáàtì. Wọ́n lẹ fi. Ìfẹ́ bí èjì òwúrọ̀ ni. Èmi ò lè fẹ́yàwó tó jẹ́ pé ó máa làbò mọ́lẹ̀ sórí TikTok tí ò ní rojú ráyè gbọ́ táwọn ọmọ. Náà bá ti fẹ́ yín kò ní wà lórí TikTok mọ́ ẹ má wọ̀rí. Ẹ ṣe àmọ́ ẹ wọ̀rí ẹ má wọ̀rí. Bọ́dá Lati nísìnyí ẹ lè kó lọ kí ló fẹ́ gbà lọ́wọ́ yín? Ṣé kò ní kan tó fẹ́ lọ́dọ̀ yín? Ó nìna. Ó ti fojú sọ, ó ti fara sọ. I will be closing my shift on 2:00. But I'm free for Tuesday, yeah. Hey, I'm mute. Act of God, àbí kí ni? Act of God, ẹ mute o. Táláwọ́ máa fi ṣe apá wọn. Okay. Máa fi ṣe apá wọn. Rárá, ẹ má bẹ̀rù, ẹ má bẹ̀rù. Àwa wà lẹ́yìn iṣẹ́ gbọ́. Èmi ti fi yín fún Comfy. Mi wà. Bọ́dá Lati ẹ̀yin náà ẹ wo Comfy ẹ jẹ́ ká bá wa sọ̀rọ̀. Ó fojú sọ fún yín, ó fara sọ, ó fi gbogbo ẹ̀ sọ fún yín ẹ̀ gíláàpẹ̀. Ẹ mọ ọkàn tó dùn mí lórí ọ̀rọ̀ Comfy. Ó ti bà page ara ẹ̀ jẹ́ lọ́wọ́ page ẹ̀ lórí Facebook. Tó bá ní 2,000 views, èèyàn kan báyìí òun ló ń dá share show fúnra rẹ̀. Kò sẹ́ni èèyàn kan báyìí tó ń bá share show. Tó bá ní 2,000 views, èèyàn kan ò ní bá share fúnra rẹ̀ ló ń share. Fúnra rẹ̀ ló ń share fúnra rẹ̀. Hello, good morning. Láìtọ̀ ní sí. Tó ṣí ló fi ń share fún rẹ̀. Olori Ebi Latisneh. Hello. Mo ń gbọ́ yín. Àwọn ọ̀dà máa fi fìyà pa yín. 1-on-1. Máa lè ṣakọ sí wọn jọ. Ta ni? Alright. I will. Máa fi ṣe apá wọn. Àwọn dà. Máa fi ṣe apá wọn. Àwọn dà. Ẹ jẹ́ àfi sí apá wọn. Ẹni tó ń bínú wa láìṣẹ̀ láìrò sí àlàó. Láìrò fi pa wọ́n. Bọ́dá Lati ṣe lè go tó ẹ wo kan tẹ́ ẹ pè náà. Mo ní ṣe lè go tó kó máa fọ lórí ẹ wo kan tẹ́ ẹ pè náà yan kó àkísà jọ. Ẹ ṣàrọ̀ra fi Comfy sílẹ̀ tó bá ju ìtẹ́ ń sọ ìlọ bíkọ́ Comfy ẹ lọ wo tẹ bá ibi tẹ́mi ọ̀rọ̀ tí ń dùn èmi. Number 1, mo ti block ẹ̀ òun ló ń struggle àwọ̀ mi tó bá fẹ́ fún mi lésì. Òun ló ń struggle. Ó ti lóun gbé wá. Ẹ máa gbọ́ òun ló ń struggle àwọ̀ yẹ mo dẹ̀ láì bó ṣe ń struggle yẹn fine. Mo wá lọ sórí page ẹ̀ nígbà tó share tí mo rí notification pé Tọ́lánilé sọ ní ó share page mi. I was like wọ́n tún ti wá mi débi mi ò block ẹ̀ bẹ́ẹ̀ yẹn. So wá lọ wo orí page ẹ̀ mo wo gbogbo àwọn viewers ó ní views but no sharing comment tó tún wà ń bẹ̀ òun ni wọ́n ń bú. Ẹni tó upload orin ẹni tó upload show síbẹ̀ gangan náà tún ń bú mi ò rírú ẹ̀rí òun náà ń bú ń bẹ̀. Tó bá upload photo mi wọ́n ń bú. Kó upload photo mi video Yomi ó upload mo níbi kan tó upload video Yomi síbẹ̀ tó lọ Ọlọ́run ló mọ̀ mi tó ti rí photo gbà tí Yomi wà young
ibi tí mo ti mọ̀ pé obìnrin yìí mí nìyẹn. Mo ní o bá gbé fọ́tò bàbá Yọ̀mí Yọ̀mí lóhùn náà gbàpò tí wá sí orí justice ó lóhùn ò ní gbà fún yín Yọ̀mí ó lóhùn ò ní gbàṣẹ mo tiẹ̀ wá láìkí ẹ̀ ó takú tí ì lọ́rùn báyìí ni ó dúró sí ṣóṣó ẹ̀mí báyìí tó yẹ pé ẹ̀yin gan fúnra ara yín ó ti hùkú yín lọ́nà fún ó lóhùn ò lọ kí ni mo wá fẹ́ ṣe sí kò sí ọ̀dún mo fẹ́ ṣe sí ìgbà tẹ́ ti léèyàn títí ẹ ti victimize life ẹ̀ lóríṣiríṣi kò sára tẹ́ ti fi dá kò sí àrà tẹ́ ti fi dá báyìí ó dẹ̀ lóhùn ò lọ kí lẹ wá fẹ́ kémi ṣe ẹ wá ń put blame pé láti ni ẹ wá ń pariwo láti ni o láti ló mú wá o ṣé mi mo invite ẹ wá sí justice for Mohbad ni èmi mo lọ gbé ńlé ṣé èmi mo lọ invite ẹ èèyàn dé bí áńgẹ́lì mo dẹ̀ rí pé òkè o pákéjì tẹni ìtún ṣáná wọlé yìí ó tún yóò tó ó lẹ́tìkẹ́ o tá a bá sọ èmi ò mọ̀ pé ẹ̀yin ò support nǹkan tí ò dáa ibi tẹ́mi ti ṣẹ̀yìn nìyẹn èmi ò mọ̀ pé ẹ̀yin ò support èmi ò mọ̀ pé èmi rò pé nǹkan tí mo rí lẹ máa rí tó bá pa jọ ń wá justice tó tọ́ àbá ti tó bá pẹ́ support Yọ̀mí gan ni àbá ti kọjá tí èsì pẹ́yìn lẹ́ ń baṣẹ́ ẹ̀jẹ̀ àbá ti kọjá bí tá a wà tipẹ́ tó bá pẹ́ kì í ṣe pẹ́yìn lẹ́ ń baṣẹ́ ẹ̀jẹ̀ ni àbá ti kọjá bí tá a ti wà kẹ́ má ìwọ̀n kẹ́ má support ẹ̀ gan kẹ́kàn ṣe lé kẹ́ má baṣẹ́ ẹ̀jẹ̀ ìyẹn lásán kò bá ti kọjá bí báyìí ẹ wo ojú ọtẹ ti gbé kéèsì kúrò ní ibi ṣọlọ́sọ̀ ní ibi tí kéèsì wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ló kọ police station yẹn náà tẹ́ ti gbé kéèsì yẹn kúrò ńbẹ̀ ìjọ ẹ̀ ní Zone 2 ìgbà tẹ́ ti gbé kúrò Zone 2 kí ní ìtún padà sí ní slow ni ìgbà tó wà ní Zone 2 gbogbo ẹ̀ ariwo kíní yẹn tún boom ariwo ẹ̀ tún boom ariwo ẹ̀ ń boom bẹ́ẹ̀ ẹ wo ìgbà tẹ́ ti gbé kúrò Zone 2 yẹn sìn ó tún die down ẹ̀rí pé ó tún die down. ṣebí blogger àwọn náà sọ gbàrà tán ti gbé kúrò pé ibi tán gbé lọ yẹn dead on arrival ni ó dẹ̀ dùn mọ́ wọn nù tó ń fẹ́ nìyẹn. ẹ wo wọn yọ sọ̀nà. ẹ tẹ má wo ẹ tẹ jọ́nà kẹ́ ẹ fi Yọ̀mí sílẹ̀ kẹ́ ẹ má kò ní kẹ́ ẹ support òun kẹ́ẹ̀kan máa wò ó pé ẹ jẹ́ wo nǹkan tọkùnrin fẹ́ generate jáde kẹ́ẹ̀kan máa wò ó lásán ẹ lè ṣe ẹ̀yin lẹ tún bẹ́ẹ̀ ṣe ń ba ṣe ọwọ́ ẹ ọkùnrin yẹn jẹ́ bẹ́ẹ̀ ló tún gbìyànjú bẹ́ẹ̀ ṣe ń ba ṣe ọwọ́ ẹ̀jẹ̀ ló ń gbìyànjú bẹ́ẹ̀ ṣe ń ba ṣe ọwọ́ ẹ̀jẹ̀ ló ń gbìyànjú sí bẹ́ẹ̀ ṣe ń ba ṣe ọwọ́ ẹ̀jẹ̀ ló ń gbìyànjú sí bẹ́ẹ̀ kẹ́ẹ̀kan wò ó pé ẹja fi bọ̀bọ́ ìsílẹ̀ jàre irọ́ ẹ lè ṣe yẹn ẹ ń ba ṣe ọwọ́ ẹ̀jẹ̀ àwa tó wà ń di òrò gan àwa rorò jẹ kò wá aṣọ wá wúlò fún yín gbà tẹ́ bàjẹ́ ń sìn kò jọ wúlò fún gbogbo wa ni kò jọ ní wúlò fún gbogbo wa ní kọ́lọ́ máa yẹ ká pasán kẹ́ bá tiẹ̀ support ẹ̀ kàn fílẹ̀ kẹ́kàn máa wò lásán ṣé ẹ lè ṣe àfi ṣé ó yẹ kó sọ̀rọ̀ báyìí ṣé ó yẹ kó lọ bí báyìí ṣé ó yẹ kó bá ìjì sọ̀rọ̀ ṣé ó yẹ kó kọ lẹ́tà gbogbo fọ́ọ̀tì lẹ̀ ń wá nílé ayé yìí gbogbo fọ́ọ̀tì ilé ayé yìí lẹ̀ ń wá nǹkan tọ̀rọ̀ yín ṣe sú èmi nìyẹn ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ ń bú èmi ẹ kú iṣẹ́ o èmi ò ń rí àfi tí n bá rá àwọn kọtíkọtí bí òun rí yín tẹ́ bá ń ṣe mi ò lè rí yín ẹ̀yin náà mọ̀ pé mo ti block yín láyé mo block yín lálùjọ náà gan pé ká má pàdé mọ́ ẹ̀yin lẹ ń struggle wá wò mí ẹ̀yin lẹ ń struggle gbogbo yín ẹ̀ ń struggle mo mọ̀ pé ẹ̀ ń struggle wá wò mí because mo jẹ́ kẹ́ máa lo fóònù oríṣiríṣi ẹ lọ ra fóònù gan torí ọ̀rọ̀ mi ìmọ̀ jẹ́ kẹ́ lómi inú yín lọ ra fóònù 2 3 ẹ wá open account kọ̀ọ̀kan lórí ọ̀mẹ́ta bí bá ṣe rí yín báyìí máa fọ yín sí kálò báyìí rí yín báyìí kálò ni tí báyìí rí yín báyìí kálò ni because mi ò fẹ́ mi nǹkan tó máa nǹkan téèyàn bá rí kò ń bíyàn nu ẹ torí ẹ̀ mo ṣe ń lọ without disturbing me okay tó ti yé yín bẹ́ẹ̀ yẹn so tẹ́ bá lọ sí orí ẹ lọ wo orí Facebook Tọ́lání Ilésanmí ẹ lọ wo orí Facebook ẹ lè rí kọ́mẹ̀ntì gidi ń bẹ̀ ó pòsì mí gan láti 4 days kò sí viewer kò sí views kò ní views bóde ṣe ń ṣe wàhálà tó òun ló yẹ kó máa ní views kó tiẹ̀ máa ní 400 300 gbogbo bóyá ń ṣe tó bá pé béèyàn ṣe ń ṣe wàhálà lèèyàn ń ṣe
ṣé reviews ni ìwọ ló yẹ kó máa reviews jù because ìwọ ló ń fa wàhálà lójoojúmọ́ ìwọ ló máa àwọn èèyàn fẹ́ wo update àwọn èèyàn fẹ́ gbọ́ educative show wàá rí pé pátánì yẹn sábọ̀dù ló ń lò pátánì Tòkunbọ̀ abóṣìrìn abórí burúkú rìn ló ń lò pátánì ẹ̀ ló ń lò òun ló dẹ̀ fi bá yá ara ẹ̀ jẹ́ kó máa drag èèyàn tó ṣẹ̀ àtẹni tí ó ṣẹ̀ kó máa drag ẹ̀ òun ló bá yẹ̀yẹ́ sábọ̀dù jẹ́ dòní lónìí àìní kó máa drag kéèyàn máa drag ẹni tó ṣẹ̀ àtẹni tí ó ṣẹ̀ òun ló bá yẹ Tòkunbọ̀ Abọ́dẹrìn jẹ́ dòní lónìí òun ló bá yẹ jẹ́ ló fi ń gbé ṣépè ló fi jẹ́ pé iṣẹ́ ò lálùbáríkà iṣẹ́ Tòkunbọ̀ lálùbáríkà dòní lónìí iṣẹ́ kò lálùbáríkà lórí ọmọ gan ọmọ Tòkunbọ̀ kò sí tó lálùbáríkà ní ọmọ ẹ̀ tó yẹ kó wà ní ọkọ gan wídó wà ní pátánì yẹn náà nìwọ́n náà dẹ̀ ń lò fúnra rẹ̀ ló ń ba platform ẹ jẹ́ bí kò ó ṣe educative show kò ṣe educative show kọ́ bẹ́ẹ̀ wo show ẹ kí wọ́n kọ́gbọ́n lórí ẹ̀ kò sí ó ṣe ìyẹn kọfí ó ṣe educative show kí show tó máa jẹ́ kéèyàn tiẹ̀ lè kọ́gbọ́n ó ṣe ó mọ́mọ́ yẹn ń ṣe àfi kó máa gbé fọ́tò yàn kó gbé fọ́tò yàn sí background kó máa ṣe tó kó làbò mọ́lẹ̀ ẹ wá wà làbò mọ́lẹ̀ kó làbò mọ́lẹ̀ báyìí kó wá máa fẹ̀ fún kó wá máa sọ ṣẹ́rí as I was saying Perry he has to build this you do not sexy me hold on let Awawu speak Awawu you can speak kó máa sọ̀rọ̀ bí arìndìn rídìn sìn ó rìndìn ó pẹ́nu àṣẹ́bọ́yé rìndìn Germany nìyẹn ni no your shame dey shame me o ó pẹ́nu kéèyàn máa sọ̀rọ̀ bí arìndìn lọ́wọ́ ẹgbẹ́ ò lè dùn mí kó ṣe show 500 million fún mi kò ṣéèkì mi nígbà tí mo tiẹ̀ ti rẹ́lẹ̀ ìyá ẹ lórí Facebook pé fúnra rẹ̀ náà ló ń dá ṣíà show fúnra rẹ̀ tó tún jarun pa ó ṣíà show títí ó wá ṣíà péjì mi ó ṣíà títí ó mọ̀gbà tó ṣíà péjì mi ó mọ̀gbà níbi tó ti carry the way ẹni tó ń bájà lọ́wọ́ ó dẹ̀ lọ sórí péjì ẹ̀ ó dẹ̀ tún lọ ṣíà orin mi ó tún lọ ṣíà orin mi ṣé no be juju be that kí ló lọ ṣíà orin mi fún lánàá náà Tọ́lání kí ló lọ ṣíà orin mi fún ṣé mo bú àwọn bá ń bẹ̀ ni àbí o fẹ́ ní evidence jẹ́ wo mi tiẹ̀ ráyè ti tiẹ̀ sórí gbogbo àwọn sórí nígbà tí mo ti wá rí gbogbo àwọn àṣírí yẹn ipò ẹ̀ tiẹ̀ máa wọ ẹni tó ń bú mi mi tiẹ̀ rò pé bóyá ìwọ tó ń búrú mi ó yẹ kó ní èèyàn 1 point something tó máa wù ẹ́ pé ó fẹ́ búrú mi ó yẹ kó ní views bẹ́ẹ̀ kàkà kó ní views báyìí ó ń lulẹ̀ ni kàkà kó ní views báyìí níṣẹ́ ló ń lulẹ̀ ẹ lọ wo fúnra rẹ̀ ló ń ṣí àṣọ fúnra rẹ̀ ló máa ṣí àṣọ ààrẹ fúnra rẹ̀ wà cross post wà lọ gbé ó wá tún lọ gbé péjì kan jáde sí tó ṣe ń build lọ́wọ́ mo bẹ̀ káànú ẹ̀ ọlọ́mọ ẹ̀ kí monetization kó ba yí ẹ jẹ́ monetization ló fẹ́ ba yí ẹ jẹ́ báyìí torí pé ó fẹ́ gbowó 20 cent 20p tó ń fún wọn lórí Facebook ó fẹ́ para ẹ̀ ó ráyè tọ́jú àwọn ọmọ òní ó fáwọn ọmọ ẹ̀ látẹ̀ńṣọ̀ mọ́ àwọn ọmọ òrojú ráyè gbọ́ títí ẹ mọ́ àní jẹ́ ń sọ fún ẹ lọ bèrè lọ́wọ́ ìyá yín àná toró ti dológo àná Tòkunbọ̀ Abọ́dẹrìn ti dológo àná àwa ti lu ògo ẹ̀ pa àwa mo wà náà tó lu ògo ẹ̀ pa ó ti dológo àná kò ń ṣológo òní mọ́ òun rú àwọn yẹn ti dológo àná because àwọn iṣẹ́ dragging làwọn ń ṣe ìwọ tó bá dẹ̀ ṣiṣẹ́ dragging wàá máa gbèpè lọ́tún iṣẹ́ tó ń ṣe gan iṣẹ́ èpè ni already automatically ó ti di iṣẹ́ èpè wípé o lọ ń drag àwọn tí ó ṣẹ́ wo orúbóyè lọ drag Quadri Hamzat láìṣẹ̀ láìrò àbí òrí ẹ o ti ṣe automatically o ti ṣiṣẹ́ ìpè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká máa tí wàá sọ pé kọ́ tó wá máa ṣépè fún ẹ wàyú ànàdílà àmọ́nù ọlọ́run ẹ̀yin àfáà wa àwọn tó gbọ́n àtàwọn tí ó gbọ́n kọ́lọ́n bá a gbọ́n wọn àwọn tí ó gbọ́n kọ́lọ́n bá a gbọ́n wọn lọ́rọ̀ ẹ. àmín náà. àmín kọ́lọ̀ jẹ́ kán gbọ́n. kọ́lọ́n jẹ́ kó gbọ́n àtàwọn tí ó gbọ́n kọ́lọ́n bá a gbọ́n wọn òun lọ́rọ̀ ẹ mú bẹ́ẹ̀ bò.
Ọlọ́run jẹ́ kó gbọ́n o. The twins. Ẹ máa rò pé kéèyàn da nǹkan rú. Ìyá inú ẹ̀wò ńgbà tẹ́ ti ń dàrú láti ọjọ́ yìí. Ṣé nǹkan ní fọkànbalẹ̀? Ìgbà tẹ́ mú gbogbo ẹ̀ tẹ́ ń dàrú sí ṣó ó pé ẹ̀yin náà. Kò pé ẹ̀yin. Bẹ̀yìn ẹ̀yin ò kọ bàbá. Kírú bàbá yẹn jáde lánàá gan. Tó bá yẹ pé bàbá yẹn ní wọ́n love justice ni. Contest sọ speech kan pé irú ẹ̀yin tẹ́ ń bú Quadri Hamzat olóore mi ni Quadri Hamzat ẹ jọ ń torọ Ọlọ́run Madam Coffee ẹ bá mi fi Quadri Hamzat sílẹ̀ ẹ má bú ẹ má bá ń ṣe gbó olóore mi ni kẹ́ẹ̀tì ẹ̀ make peace speech. Peace speech. Am I correct? Peace speech. Very, very correct. Very, very correct. Kẹ́ ẹ ṣe peace speech lánàá yẹn kẹ́ ní irú Coffee yẹn pé bàbá ò lè ṣàlẹ̀ náà wọ̀n rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ wípé Coffee ti ya wèrè mọ́tilẹ̀. Ṣé báwọn náà dẹ̀ lọ lè mú wèrè wọn so? Àwọn náà lè mú wèrè wọn so. Ẹ̀yin lágbájá Madam Coffee lágbájá o àbí báwo lẹ ṣe ń pera yín kẹ́ni ẹjọ́ ẹ má bú kí ló kọ ẹ̀ Quadri Hamzat olóore mi ni ẹ jẹ́ rántí orí ọjọ́ kan gbogbo àwọn olóore wọn bàbá lẹ́ ń tígi bọ̀ lójú dẹ̀ fẹ́ kẹ́yàn sọ̀rọ̀ gbogbo àwọn olóore bàbá lẹ́ ń múgi lẹ́ ń tìbọ̀ wọn lójú báyìí bàbá náà dẹ̀ wò inú wọn dùn bìkọ́ tínú wọn ò bá dùn sí ni irú àná yẹn tó jáde lásán ó yẹ kán ibi tí bí àgbà náà ti ń bá gbà tó bá ipá àgbà tó tó lé ni wọ́n ó yẹ kán bá wọn ní àná yẹn wípé ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ ń jà fún èmi náà lẹ́ ń ẹ̀pù èmi lẹ́ ń ràn lọ́wọ́ èmi náà lẹ́ ń ṣe gbogbo ilé fún ẹ má bára yín jà mọ́ kó tẹ̀ fèmí lẹ̀ kán máa bẹ́ mi jà no èmi ò kán má sọ tèmi igi ewédú lèmi torí àwọn gangan náà sọ mí sí búlì kán má sọ tèmi bẹ́ẹ̀ irú àtẹ́mi ò bá tiẹ̀ da ṣé Quadri Hamzat náà ò dá mọ́ Quadri Hamzat ò dá mọ́ báyìí okay ṣé bọ́ ṣe máa ń ṣe nǹkan nìyẹn ṣé bọ́ ṣe máa ń ṣe nǹkan nìyẹn Ọlọ́run ò gọ bẹ́ẹ̀ ni kò bọ́jú ó rí gbogbo ohun tó ń lọ Ọlọ́run ò gọ o Ọlọ́run rí gbogbo everything gbogbo nǹkan tá a ṣe ó wà ní ìwé ìtàn wọ́n máa ka gbogbo ẹ̀ fún wa the twins ẹ sọ̀rọ̀ kí n tó máa lọ bẹ́ẹ̀ ṣe ní ẹ fẹ́ bí pláfọ́ọ̀mù ìwó tó ṣe ò ṣe wọ́n láwọn ò lọ wọ́n takú tì mí lọ́rùn wọ́n ní olórí ẹbí àwọn ganan tún jẹ́ kí n tún máa ní inspiration láti jáde nítorí àwọn fáǹsì mi wọ́n láwọn ò lọ wọ́n láwọn gbàpò tí wà ní abẹ́fẹ́ lọ. àwọn alọ́tì. alọ́tì lájà. alọ́tì. àbá ti lọ ni. àwọn ti dé last bus stop ibi tá a máa wà láwà yìí. mo sọ fún yín pa ti di Mario sí bíbá yìí. wọ́n náà lẹ́kọ̀ọ́ torí péjì ni pé wọ́n ní bó ti lè gbólé. mímí kò lè mí wá bíbá. ẹ ti gbọ́ èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o àwọn náà sọ bẹ́ẹ̀ o èmi ò bá yín du views o mi ò bá yín du views mo bá yín du fans ipe mo náwọn èèyàn èrò kọ́ mo ní mi ń lérò mo náwọn èèyàn ní sàkání mi tó ń fún mi ní inspiration àwọn gan náà jẹ́ kí gbogbo bẹ́ẹ̀ drag mi tó bá pẹ́ lómi ó yẹ kó ti sá lọ ni ẹ ló mà. ẹ káàsán èmi fẹ́ lọ owó ọkọ̀ ni ẹ fún mi o ṣùgbọ́n tẹ́ ẹ jẹ́ ẹ ní lọ́wọ́. owó ọkọ̀ bo lẹ lọ. bóyá tẹ́ ẹ bá ní ẹni pé ká máa lọ ẹni pé àtibápò títí yìí sẹ́yìn ò mọ̀ ní pé àlè lọ àti doyin atakú tì yín lọ́rùn ni. ṣe ti gbọ́. ṣùgbọ́n tó wá fẹ́ kí n lọ kó fèmí lówó ọkọ̀ tí màá tẹ̀lé lọ́dún ìrìn lè san sọ́ọ̀rì àwọn oríbi kan. ẹ ṣe jàre ìyá o. ẹ̀fẹ́ ńlá ẹ̀fẹ́ òkú láti ní títí wá àjókòó ti lọ́rùn ni o kò ní tẹ̀lé ṣe fún un. ẹ ṣe gbọ́ jàre thank you jàre thank you. all right sir. this àwa pẹ̀lú yín. ẹ ṣe jàre. ẹ ṣe jàre. ṣé ti gbọ́ èmi kọ́ ló sọ pé láti ò ṣe justice mọ́ o àwọn ayé ló sọ pé bí yìí la máa jókòó sí o èmi kọ́ ló sọ pé láti ò ṣe justice mọ́ o àwọn ayé ló sọ pé bí yìí la máa lẹ̀ pọ̀ sí o ẹ rántí ọjọ́ sí tá à ń bẹ̀ béèrè pé ká wá ṣeré fún yín àwa la máa gba irinṣẹ́ àwa la máa tún gba mọ́tò láti máa gba jẹ́nẹ̀rétọ̀ ó ẹran tásìkò wá dé tá ti lọ lu London tá ti lọ lu Dublin tó ti ń rí wa gbọ́ ẹ wá ní àwa ṣeré fún yín
àwa ní kẹ́ fún wa lówó ẹnẹ́yìn ò ní fún wa ní kọ́ọ̀bọ̀ ẹ̀wà gọ́kẹ́rẹ́ mi ò ní kọ̀ọ̀kan.